Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Alórin òun jò ní ìwọ náà wí kàkà gbọ́ gbé fún yín náà. نظرت إلى السماء وقلت ربي أتيتك تائبا أرجو رضاك مقدمه قال الله عن قرب وبعد وقدري يقدر بالمكان kò sáwọn tó mọ̀ ìwé ìjòkó yìí وجل بيسي عن كل وصف يقدر في العقول وفي العيان فلا لا لا تدرك تعالى ولا لا الفاس منا والماني وهذا كله في الله يبنى وجل عن التباعد والتداني كان من قبل أن يكون مكانه وعوانه وقبل كل زمان الله أكبر الله أكبر أول آخر سميع بصير وفرد منزه عن ثاني الله أكبر سبحان من وضع الأشياء موضعها وفرق العز والإذلال تفريقا وفرق العز والإذلال تفريقا سبحان من نت الوجوه لوجهه وله سجود أوجه وجباء وله سجود أوجه وجباء لك زومنا àwẹ̀ wa Ọlọ́run tí ẹni وقيامنا ìdìde dúró wa ẹni ó bá dúró tí ẹ tí ò ní kárí mi nínú Ọlọ́run tí ẹni لك كلنا gbogbo wa yányán a ní ẹnìkan Ọlọ́run àfiwọ́ لك كل شيء ناتق بثناء لك كل شيء ناتق بثناء ẹlágbẹ̀ ẹ̀wí bẹ́ẹ̀ لك كل شيء ناتق بثناء lákùn tún wí ó yìn Ọlọ́run ọba púpọ̀ لك كل شيء ناتق بثناء ẹlágbẹ̀ ẹ̀wí لك كل شيء ناتق بثناء ẹlákùn ọmọ yìí ọmọ لك كل شيء ناتق بثناء لك كل شيء ناتق بثناء Ọlọ́run gbogbo nǹkan tí ẹni ناتق بثناء tí wọ́n sọ̀rọ̀ pẹ̀lú kí wọ́n yìn ìwọ Ọlọ́run àṣẹ gbogbo ẹyẹ táà rí gbogbo ẹ̀ ní ń fọ́hùn àwa ni òye rárá
gbogbo tọ́lọ́wọ́n ọba dá gbogbo ẹ̀ ní ń gbìn àwọn àgbọn tí wọ́n ń wí laka kullu shay'in laka kullu shay'in natiqo bi thana'i ẹlẹ́kùn ẹ̀wí dáadáa laka kullu shay'in natiqo bi thana'i laka kullu shay'in natiqo bi thana'i ẹlẹ́kùn ẹ̀jọ́ yé bẹ́ẹ̀ laka kullu shay'in natiqo bi thana'i laka kullu shay'in ya Allah ìwọ Ọlọ́run gbogbo nǹkan ti ẹni natiqun bi thana'in tí wọ́n sọ̀rọ̀ bi thana'in pẹ̀lú pé wọ́n praise ìwọ Ọlọ́run wọ́n yìn ìwọ Ọlọ́run a máa gbọ́ ìrà ọmọ rìn lọ́wọ́ àsìgbọ́n tí ń wí ẹni ọgbọ́n tí ń wí Ọlọ́run ti mú kúrò àwọn gítà àgbìn inú ilé wọ́n sì ń sọ̀rọ̀ a máa lè gbọ́n tí wọ́n wí ẹni ọgbọ́n tí wọ́n wí kò sí láyé mọ́ táwọn bàbá wa táwọn bá mi ó kó nǹkan ní káwọn ọbẹ̀ èpo rẹ̀ kó mi ò sin gbẹ́rẹ́ kéré ó yí kọ́ wá sẹ̀ ọ̀dán ní gbògbẹ̀yìn kọ́dún ó sì pààpò ẹ̀hìn tí wọ́n nínú àmọ́ tí kí wí ìtẹ́wé wí kò yé wọn rárá laka kullu shay'in natiqo bi thana'i laka kullu shay'in natiqo bi thana'i laka kullu shay'in natiqo bi thana'i bàbá ẹ̀ tún ṣe mistake láàrin kó wọn fárún gbọ́n rẹ̀ o torí kò tí ẹ̀ pọ̀ tẹ́lẹ̀ ó fúyẹ́ ó bẹ̀rẹ̀ lẹ́yìn tí ẹ ti kí kí ń gbọ́ laka kullu shay'in natiqo bi thana'i laka kullu shay'in natiqo bi thana'i laka kullu shay'in Ọlọ́run gbogbo nǹkan ti ẹni natiqo bi thana'i wọ́n sọ̀rọ̀ pẹ̀lú kí wọ́n yìn wọ́ Ọlọ́run kí ló tún wá wí wa awwalo lákùn tó wí wa awwalo Ọlọ́run ìwọ̀lá kọ́kọ́ ẹwọ́lọ́run owó number 1 ní Nàìjíríà nísìn bàbá wa ní Danvila ní àwọn number 1 bàbá onífìlẹ̀ ẹyọ kan òun jẹ́ number 2 èyí dẹ́kù tí a ó tọ́wà sẹ́mìrì òun jẹ́ number 3 àmọ́ gbogbo àkọ́kọ́ tí wọ́n yọ padà kú mẹ́ wa awwalo ẹ̀yìn jàmá ẹ̀yìn náà ẹ̀yìn Ọlọ́run bẹ́ wa awwalo Ọlọ́run ìwọ̀lá kọ́kọ́ wa akhiro Ọlọ́run ìwọ̀ ló sì gbẹ̀yìn ìgbẹ̀yìn tí ẹ̀ la ilaha illallah kìí ṣe irú gbẹ̀yìn tí wà ń wò ìgbẹ̀yìn tí ẹ̀ ní pé gbogbo tí ń bẹ láyé yìí ọ̀tàn pátá Ọlọ́run nìkan ni ó ṣẹ́kù ìgbẹ̀yìn tí ẹnu wa zahira wa zahiru al-madini wa zahira ẹ̀yìn jàmá ẹ̀yìn náà ẹ̀kùn síbẹ̀ wa zahira huwa zahirun Ọlọ́run ọba ni ló hàn jù gbogbo híhàn tiwa ó níbi ọmọ nínú àwọn onífújì Barrister lọ́hàn àti Kọ̀líntì àwọn kọ́kọ́ hàn àbí Barrister dàmọ́ okù Kọ̀líntì nígbà bá tún yá àwọn tó tún hàn bí tí wọn náà tó palẹ̀ mọ́ àwọn bí ó tún dé híhàn àtọ́lọ́hun kọ̀ láfiwé wa batinum ẹ̀yin náà wí bẹ́ẹ̀ laysa wa batinum wa batinum huwa batin Ọlọ́run ọba yìí òun náà ló sì pamọ́ jù pípamọ́ tiwa irọ́ ni a padà hàn gbogbo àwọn sínétọ̀ nǹkankan kọmíṣánná honorable ministers tí wọ́n tilẹ̀kùn mọ́ríta ìrí wọn a padà rí wọn àmọ́ Ọlọ́run ọba kò ṣe é rí rárá níjọ́ tó láàrí wọn àwọn ọmọ àdìjẹ́nà nìkan ló láàrí wọn níjọ́ là ní fi pé fàbẹ́ ẹ̀nà ọmọ
في عيشهم وسرورهم وأرزاقهم تجري عليه وتكزم إنجو تاري أولون وبينهما في عيشهم وسرورهم يا الكريم وأرزاقهم تجري عليه وتكزم وأكزارهم تجري عليه وتكزم ẹ wo bí a ti lọ o òun ni pé Ọlọ́run lọ pamọ́ jù pípamọ́ ti wá ṣe àyíwọ̀n èyí ò lè rí wọn lẹ́yìn kéyàn orí wọn mọ́tò tán máa lọ ẹ padà rí níjọ́ kan wọ́n gbé lásọ fún tí wọ́n gbé tàbá ìpín fẹ́ kírun sí ilá kọ̀tán ọ̀tán àbí ọ̀tán àmọ́ báàtì tọ́lọ́run òun ni nǹkan ọba tí ò sí rí ẹnu pé àárín wọn níjọ́ tí àárín wọn àwọn màrìjánà nìkan láàrin wọn ọwá níjọ́ náà فبينهم في عيشهم وسرورهم وأرزاقهم تجري عليهم وتكزم إذا هم بنور ذات أشرقت لهم بأقطار الجنات لا يتوهم تجلى لهم رب السماوات جارة فيدعق فوق العرش ثم يكلم سلام عليكم يسمعون جميعهم بآذان تسليمه إذ يسلم فقالوا جميعا أولا أصروا با تباري تبا بياسوا تباي وبينهما في عيشهم وسرورهم وأرزاقهم تجري عليه وتكزم ó gbìyànjú kò gbọ́ rí فبينهم bá ti jókòó yìí àwọn màrìjánà níwájú Ọlọ́run wọ́n sàfíwá bẹ̀ Ọlọ́run àmín báwulẹ̀ sáàmì wà bá kírun ọwọ́ náà فبينهما في عيشهم وسرورهم وأرزاقهم orí razaki أرزاقهم تجري عليه وتكزم ẹbáwí وأرزاقهم تجري عليه وتكزم فبينهم láàrin wọn jọ́nà àwọn màrìjánà fi àìṣẹ́yẹn wáàzùn ibi tá a bá ti ṣe fi kìí pé Allahu Akbar Ọlọ́run àgbàtà wàrìjánà yìí náà àmà bí a ti yàn wáàzùn rí àti dùnú wájọ́ náà tí kálukú ń dùnú pé afáyàyà alhamdulillah orí bẹ́ẹ̀ Allahu Akbar kìnídà àjámí ò dàgbà àgòsí ní وأرزاقهم تجري عليه وتكزم dákùn tó wí وبينهما في عيشهم وسرورهم وأرزاقهم تجري عليه وتكزم jàmá ní náà nígbà gbogbo ẹ̀ bá wá búlọ́ọ̀kù bẹ́ẹ̀ a mọ̀ wá bìíra wa afẹ́lẹ́gẹ́ mọ̀ pé alájí èmi ni Allahu Akbar afá ńládà òun nù Allahu Akbar àpàdé ní Ọlọ́run o kí ní dà àwọn tọ̀hún dà wọ́n rojọ́ ọlẹ̀ lọ́wọ́ ni wọ́n rojọ́ Ọlọ́run jẹ́ wọn bọ́ ń bẹ̀ ẹ̀yìn òsúnmọ́ yìí tí la ilaha فبينهما في عيشهم وسرورهم فبينهما في عيشهم وسرورهم sallallahu alaihi wasallam وأرزاقهم تجري عليه وتكزم sí àmọ̀nù wa àwọn Buhari Foundation àfẹ́ ẹlẹ́kẹ́nu ni afá ní فبينهما láàrin wájọ́ náà في عيشهم وسرورهم ẹ̀rí nǹkan ibi tàbá tí ń sẹ̀mí tí gbogbo ẹ̀ ń dùn wọ́n sọ̀rọ̀ rí tí inú kálukú ń dùn síra wa wọ́n àrẹ̀záàkò wọn ẹ̀rí àwọn tó lọ ń pèsè dìá ẹran ẹyẹ ẹran kankan ọtí la ilaha illallah yàtọ̀ sọ́tí èyí tẹ́ mú lóko olówó tẹ́rì yíyí tẹ́ mọ́ bàbá yín mọ́ yàtọ̀ sí ọtí eléyìn àwọn ọtí àwọn wàrà láìdá àwọn oyin ọlọ́wọ́
تجري عليه وتكزى ورزاقه تجري عليه وتكسى wọ́n mọ̀ wá gbèrè láàrin wa báyìí wọ́n mọ̀ fún kálukú ní tó fẹ́ wàtúkìsà wọ́n máa ṣe kí ní àfá yẹ̀yà wọ́n máa pín fún wa àfá ní ìjọ́nà ìzáhùn ń bọ̀ ìzáhùn wíbẹ̀ ìzáhùn bínúrin zátìhìn aṣírakàtì lahùn bí a kàn tọ́ rí aljannatu la yutawa ọlọ́mọ́ta jẹ́ wọ́n jẹ́ gbogbo sínétọ̀ tí wọ́n kó apamá tí wọ́n ná fún wa wọn ò ní wo aljanna ẹni àmì aṣírakàtì lahùn bí a kàn tọ́ rí aljannatu la yutawahamu gbogbo sí àmà local government tó bá ti pé owó wa ń lo kó pamọ́ ní fi rán mẹ́rin nílé ìwé kọjáwó orówó ná kò já rówó ṣe dáadáa wọn ò ní wo àlìjánná torí ẹ̀ ní gbé pàǹtí wọbẹ̀ ẹ̀ ní gbé àbòsí wọbẹ̀ àfọ̀n wá sí tí máa ń gbé ẹ má mutí ẹ má mu kínní ẹ má pààyàn ẹ má ṣe zìnà ẹ má ṣe nǹkan kan tí ń bá ń ṣe kò ní wo àlìjánná أشرقت لهم بأقطارها الجنات لا يتوهم La ilaha illallah bàbá ní akọ̀ ọmọ bẹ̀rẹ̀ ẹ̀rí ọlọ́run là ń yìn tá fi àbẹ̀ mú o ìgbàta bá dẹ̀bẹ̀ ń pé huwa awwalun huwa akhirun huwa batinun laysa uyunu tara'u huwa awwalun ẹ̀yin náà dákun bí máa ń wẹ́yọ̀ kan bẹ́ẹ̀ ẹ wá tẹ̀lé bẹ́ẹ̀ ọya huwa awwalun ẹ̀yin náà wá wí bẹ́ẹ̀ huwa ọlọ́wọ́n ọba ńlá kọ́kọ́ huwa akhirun ẹ̀yin náà wí bẹ́ẹ̀ ọlọ́wọ́n ọba ni ó sì gbẹ̀yìn huwa zahirun ẹ̀yin náà wí bẹ́ẹ̀ ọlọ́wọ́n ọba ńlọ hàn jù huwa batinun laysa uyunu tara'u huwa batinun laysa uyunu tara'u. ibi àti lọ́nu huwa batin ọlọ́run lọ pàmájù laysa uyunu tara'u kò sí ojú tó rí ọlọ́run rí kódà Ànábì lọ́dọ̀ ọlọ́run yòmbó ẹ bá ti ìgbàtí ń lọ ńgbà Jibrilu ní Ànábì èmi dúó báyìí màkáàmà tèmi ní ìlú dúó ọ̀nànú máa lọ Ànábì wá ń lọ nílọ tí ń lọ Ànábì débì kagẹ kọ̀mọ́ bá àti kọ̀mọ́ ìgbà ó débẹ̀ tán kọ̀mọ́ bá àti ẹ̀tí ọ̀sán ní wọ́n wí ní ìrìn àbá sàálẹ̀ àbá àrò la wà ní ìní Ànábì ọmọ kankan bẹ̀ ọlọ́run wá wò pé kọ̀mọ́ ó dójú ẹ̀ ọlọ́run wá jù sí ẹni ọlọ́run bá ti ẹ wo ìfẹ́ bàbá nífẹ̀ẹ́ ara wa àti ní mọ dídọ̀tí ara wa ẹni bómi bá nífẹ̀ẹ́ yìí bá ní àló lè mú tí púpọ̀ ẹ̀yàtà fi ilẹ̀ ọlọ́run bá ń ṣàánú ẹ̀ òun ló wù mí ọlọ́run gbọ́dá mo ti fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run gbọ́ tí lọ́wọ́ ẹ̀ ìfẹ́ ni o ìfẹ́ nù bẹ́ẹ̀ náà lọkùnrin ẹni tó fẹ́ fẹ́ wọn ní tọ́ ilé fa tẹ́lẹ̀kọ́ àwọn kan ní sí àlùjánnà báyìí ìmà ń tọ́ lé ma ní wọ́n bò láti bó ṣe gàràgbàgàràgbà ń tọ́ lé ọmọ ọkùnrin lágbára ọlọ́run á jáde sí pẹ̀lú àṣẹ ọlọ́run
á jáde sí kò ní tọ̀ mọ́ pẹ̀lú àṣìṣe bọ́lọ̀ bá ń jọ́ lọ́hùn kò ní tọ̀ mọ́ kí ló jẹ́ wíbẹ̀ ìfẹ́ ni bí ọba sí ìfẹ́ yàmá ní alákọ̀ọ́bí Dangote ní alówó èso ọlọ́run àbánú ò ní ti wà ẹwù kan kí ló jẹ́ wíbẹ̀ kò sífẹ́ ẹwù fẹ́ tọ́lọ́run ní ọlọ́run wọn wà nábì حب النبي على الإنسان مفترض وحب أصحابه نور وبرهان ìtọ́ yẹ kẹ́ ẹwí náà nù ẹwí ní حب النبي على الإنسان مفترض wàláyé ọ̀ràn yẹn ni ọ gbọ́dọ̀ fẹ́ràn ní Muhammad وحب أصحابه نور وبرهان ọlọ́run o وحب أصحابه نور وبرهان ẹ wo mólídì ni bọ́lá tún wá ń yà lọ iye ọlọ́run a sì ní ta fẹ́ sọ in ti ń bẹ lórí póstà wà ní pé importance of mosque pàtàkì mọ́sálásí bá ti jókòó nú ẹ̀ ó ní àwọn èèwọ̀ kan ó sì ní èèwọ̀ tàbí pé ọlọ́run ni níta fẹ́ sọnù ni Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì ọ̀sọ́jọ́ bí ààrẹ o báwa tí ń ṣe kò ṣe o àwọn khulafa ur-rashidun àwọn tí wọ́n rórí lẹ́yìn Ànábì wọn ò ṣe mọ̀lídì Ànábì o wọn ò ṣe mọ̀lídì Ànábì walakin mawlidun nabiyyi sallallahu alayhi wa sallam min al-bidya hasana àmọ́ ká ṣe mọ́lídì Ànábì min al-bidya hasana inú àdáálẹ̀ dáadáa ni ọwọ́ akéré bí wọn ò ti sí lágbàáyé àwọn kan mọ́lídì tí wọ́n ní bá ti jókòó yìí wọ́n wá ti dín ẹran wọ́n ti po tí gbóná kalẹ̀ wọ́n ti ṣe ráìsì bá ti jókòó yìí wọ́n máa fún kálukú ẹnìkan wà ń dé láàrin wa mawla yazalli wa sallimu da'iman abada ala habibika khairil khalqi kull òun ọmọ wí àwọn ọmọ gbé yóò wù ń bọ̀ tí ó fi kí àlèbórúdà tán bóun bá ké tẹlomi tún dé ẹni olówó ọmọ náà wọn ẹni tí ò ní kankan ọmọ dùnnú sálẹ̀ á sì máa jẹun mọ̀rídìí àwọn kan mọ̀rídìí àwọn kan ní ká ṣe wá sí ká jalaga ká sí gbogbo ẹ̀ táwa kan táwọn kan ní kí wọ́n lọ Kaula wọ́n lọ Senegal táwọn kan ní kí wọ́n kọrí Ṣakí kí wọ́n wá lóòdù kíní pẹlẹbẹ kí wọ́n mú yó káwọn gangan wá sọ ìlú wọ́n máa pẹ̀lú ìsáàrù kọ́ wá ti pé gbogbo àbáàrí tó mọ́ ìmúkú múlẹ̀ bá ń lẹ́lẹ̀ lọ gbáà táwọn kan àwọn bẹ̀sì jẹ́nu mọ̀rídì kan tí wọ́n bẹ́ẹ̀ tí ń bá se sílẹ̀ lẹ́bà kí ní pẹlẹbẹlẹ wọ́n wà á sá lọ gbáà ẹ̀sùn ma bá rọ́bà gbogbo nǹkan kí nǹkan bẹ̀ ẹ̀dàkùn tí mọ̀rídì ní يا راكبا نحو المدينة قاصدا بلغ صلاتي للنبي محمد بلغ صلاتي للنبي محمد àwọn àfáà àtẹ́rí wọ́n pé wọ́n gbà pé lóòótọ́ bá a bá sàṣà láti fà nẹ́bí ọlọ́run ọgbọ̀rọ̀ mọ́ gbà wọ́n gbà bẹ́ẹ̀ wọ́n tún wá ń bẹ ọlọ́run pé kó bá wọn fi jíṣẹ́ o kó dákun ẹ wo nǹkan wọ́n respect ọlọ́run nípa bẹ́ẹ̀ yẹn bá ń sàdúrà ní tọ́ba ní ẹ dákun ẹ̀yin ọlọ́run ẹ dákun abẹ́yìn ẹ dákun ẹ ṣàánú wa bímọ ni ẹ̀yin ọlọ́run ẹ dákun ẹ bùn wá lọ́mọ àfànẹ́bí bẹ̀yìn ẹ̀yin ọlọ́run ẹ dákun kò sí wí bá kò sí wí bàbá oníwà sí àgbáyé wọ́n lẹ́ni ọlọ́run kan bẹ wọ́n ní bí ọba bẹ lọ́hun
àfáà ní òkè ṣe àwọn màláíkà àfáà bí tí wọ́n ní yóò ní ẹ̀yin Ọlọ́run ẹ dákun wọ́n ní in respect Ọlọ́run ẹ̀yin Ọlọ́run ẹ dákun wọ́n ní wọ́n wá bí èyí ṣe ẹ̀yin Ọlọ́run Ọlọ́run ọba tó dá gbogbo nǹkan pátá lò wọ́n mọ̀ wá lo ìwọ fún àní wọ́n pẹ̀lú wípé Razak Usman ó fẹ́ bàjẹ́ fún ọ ni ó lè fàlájì sí ni ó sì pè mí sakala ọgbàgbé ni ó ní alẹ́ àtà alẹ́ ìsáni inú mìíràn dáhàrí lámúyẹ́kùn شيئا مذكورا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان على الإنسان من الدهر لم يكن شيئا مذكورا ọlọ́ni ahal ǹjẹ́ ata alali insan ǹjẹ́ kò ti dé wá bọ́ ma nẹ́bí adama ǹjẹ́ kò ti dé wá báwo èèyàn hina ìgbà kan mina dahari nínú àwọn àgbà lam yakun shay'a madhkura lam yakun shay'an maskura ó jẹ́ nǹkan tí wọ́n dá pẹ̀ tí wọ́n rántí wọ́n ní káwọn ṣe wa Buhari wọn wẹlẹ̀ nígbà kan bẹ nìkan ó jẹ́ nǹkan kan káfìtì inú oyún lẹ̀ ìwọ làwọn àbúrò rẹ̀ àgbọ́ làwọn ẹ̀gbọ́n rẹ̀ táwọn náà tí ó kún èkó lọ́mọ wọ́n sì ń sojú kòkòrò káwọn ọmọ pọ̀ wọ́n sì pọ̀ ń bí wọ̀nyìn ni wọ́n ju ọrùn yanrìn ọ̀tọ̀ ni wọ́n bọ̀ ọ́ bomi yọrùn ọ̀bẹ kéèké ọyàgbẹ́tàn tó ń fọwọ́ pò tẹ́nìkan ọmọ ọkọ ẹnìkan nu hal ata ala al-insan ẹ wá wọ́n lọ́wọ́ ọba tó wá dá gbogbo nǹkan yáyá àwa ń lo ìwọ fún ìwọ Ọlọ́run bùn wá lówó ìwọ Ọlọ́run bùn wá lọ́lá ìwọ Ọlọ́run afẹ́ga ìwọ Ọlọ́run jẹ́ apáàsì ìwọ Ọlọ́run jẹ́ àdọ̀dún tí ń bọ̀ ìwọ Ọlọ́run jẹ́bi ìwọ ogun ìwọ Ọlọ́run mọ́pàá wa ń kékeré ìwọ Ọlọ́run ṣe wá léèyàn ìwọ Ọlọ́run ṣe wá lẹ́ni tí ọmọ ẹ̀bọ̀ tí lè ọmọ ẹ̀rọ ẹni tá a fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀ tá a wá ń lo ìwọ fún halata ala al-insan hina min ad-dari lam yakun shay'an madhkura lam yakun shay'an maskura afanla lam yakun shay'an maskura Quran dùn púpọ̀ ó ti ń bẹ ń gbà kan tó gbé gini lam yakun shay'an maskura ó jẹ́ kàkàtà nìkan lè rántí àbí tán dákọ̀ rẹ̀ kí wọ́n ní mr kìíní ọmọ wulẹ̀ ọlọ́run gbà náà tí wá bọ̀ inna khalaqna al-insana min nutfatin amshajin nabtalihi faja'alnahu sami'an basira ẹ̀rí nígbà sí ọlọ́mi lọ́gbọ̀lọ́gbọ̀ tán ó sì gbẹ̀ bí a ti dá ọnu omi òórùn omi mọ́jẹ́ ó ta sí ńlá nígbà tí ń bọ̀ àwọn méjèèjì nínú wa ń dùn bá bàbá wa ṣe tán tójú bàbá wa lẹ́ bàbá yẹ́ nìkan láwọn lẹ́ àti ń sírí dìrì tí báyìí inú omi rédèrè dé tọ́ ọ̀fẹ́ kọ́kàn ọ̀la àwọn náà lọ́lọ́wọ́ ti wá jáde ní Sàràkí ti jáde ní Dáńfúlàní ti jáde ní bàbá Fúlàní ẹ̀yọ̀kan ti jáde gbogbo kálukú ń bẹ̀ láti wá jáde àwọn àfáà ti ń lọ tílẹ̀ ẹ̀rọ táàbọ̀lá àwọn bẹ̀ lọ́hùn ń bẹ ẹ̀yọ̀kan yìí náà wọ́n ti jáde. akhrajakum min butuni ummahatikum èmi Ọlọ́run mo mú yín jáde níbi àpò bí ìyá yín láti wúńbù ìyá yín bẹ́ẹ̀ mo mú yín jáde ń bẹ̀. la ta'lamuna shay'an mọ̀ nǹkankan jọ náà. wa ja'ala lakumus sam'a wal absara wal af'ida la ilaha illallah. qalilan ma tashkurun. bàbá sí àmọ́ ọ̀nà àwọn Buhari Foundation afẹ́ ẹlẹ́gẹ́ mo mú yín jáde lápò bí ìyá yín la ta'lamuna shay'an mọ̀ nǹkankan jọ náà.
kí mo wá ṣe fún yín waja'ala lakumus sam'a mo wá ṣe fún yín etí kẹ́ máa gbọ́ mo sì fún ẹlòmíì wọ́n ní ẹ gbọ́dọ̀ gbọ́ nǹkan kan rárá tí ó fi láyé tán nígbà wọn kọ́ bí wọn mọ̀ kó di ni ń sunkún gbogbo ẹ̀yin abiyamọ Ọlọ́run jẹ jèrè ọmọ yín àmín ń sunkún ìyá kan wàhálà ọmọ ìgbọ́rọ̀ sunkún mo sì náà mo nù tán mo tẹ̀yẹ̀ nù ní kíní tán ní ìwọ̀n kọrin fún ilé tó máa bá kọ́ nílé tiwa ilé tó máa bá kọ́ nílé tiwa orin ọ̀tẹ̀ ní o ilé tó kọ̀ bá kọ́ òsè kàyà sí ilé tó máa bá kọ́ nílé tiwa bàbá wa ń pè irú orin òsì wọ́n gan tí n kọ́ ló fọ́mọ kọ́ mọ́ sùnkún mọ́ ẹ̀yin náà gbọ́ngbà tí n kọ́ ní ẹgbẹ́ ìbọ́dákẹ́ ẹ̀rí bọ́dákẹ́ ni wallahu akhrajakum min butuni ummahatikum ọ̀rọ̀ kan tí ọba ní láàrin àwọn obìnrin ní ṣe kíza múrú wọn tó ti rí pé wọn lébọ̀ náà aláyé níbẹ̀ wọn má sunkún mọ́ má sunkún ní ìsinà mo fún lọ́mú méjèèjì náà ló ti mú ilé tó máa bá kọ́ nílé tiwa ilé tó máa bá kọ́ nílé tiwa ilé tó kọ́ bá kọ́ òsè kàyà sí ilé tó máa bá kọ́ nílé tiwa àbátọ̀ wọn bọ̀ ọgbọ̀n yóò sínú àwọn onítọ́ mẹ́ tọ̀lá alíbádìrú àlẹ́ náà mẹ́tẹ̀ tọ́kọ̀ fọ́mọ ń ọkọ̀ tọ̀lá alíbádìrú wọn mọ́ tọ̀lá alíbádìrú ó tún yọ̀ mí wá ní owó tó máa bá nílò owó tiwa owó tó máa bá nílò owó tiwa owó tó kọ bá ní òsè kàyà sí owó tó máa bá nílò owó tiwa owó tó wọ ọmọ lójú ọlọ́mọ yìí ọwá yìí ti gbórin yóò sì dákẹ́ wallahu akhrajakum min butuni ummahatikum ẹ máa kùn sí kùránù ẹ dákun la ta'lamuna shay'an wa ja'ala lakumus sam'a wala absara wala af'ida èmi ọlọ́wọ́n bá mo mú yí jáde nínú àpòlùkẹ́ ìyá yín àpò òbí ìyá yín mo ní ẹ jáde mẹ́ ẹni mo fi ó pupa ẹni mo fi ó dúdú ẹni mo fi ó ga ẹni mo fi ó kúrú ẹni mo fi ó jéèyàn ẹni mo ní wọ́n wá ṣe ẹ̀rù ayé ẹni mo ní wọ́n bọ̀ kílì ọmọ ọ̀rọ̀ ẹni tó ṣe pé méje náà bàbá wọn bí ẹyọ kan péré wọ́n wá fàyọ́nu wọn mo ní wọ́n nìkan ní olówó àwọn mẹ́fẹ̀ẹ̀fà yòókù wọ́n máa ṣẹrú sí ọ. la ta'lamuna shay'an mo sì sẹ́nu lémi pẹ̀lú agbára mi pẹ̀lú ìrádà mi àti kúdírà mi mẹ́jọ náà ni wọ́n bí àwọn mẹ́jẹ̀ẹ̀jọ ò ní láárí. la ta'lamuna shay'an àbáńlá mo sì sẹ́nu lémi mẹ́fà náà fún bàbá wọn bí àwọn mẹ́fẹ̀ẹ̀fà ni wọ́n nípa. Allahu Akbar tálọ́ mo fẹ́ bi yín léèrè sọ́lọ́hun ò sí dáa ní àbó sí dáa nígbà tó wọlọ́mọ ẹyọ kan ẹ máa wọlọ́hun o tẹ́ fi ọ̀rọ̀ Ọlọ́hun ọba lè àfikẹ́ máa yìn èèyàn bí mẹ́yọ kan ó sì pa ó tún ṣe sáà ó tún bí mi òun náà tún ranjú ó tún pàyíhùn náà wọ́n wá ń pè ìkúnlẹ̀ mẹ́tàlá ni ó tẹ̀ wá bí kankan máa ní sẹ́ àmọ́ mẹ́tàlá ló bí gbogbo wọn kú àbíkú Ọlọ́run fi tẹ́ lọ́rẹ kí ní ń jàbí ikú àbọ́lọ́hun dára wọ́n tún ṣe kíza fẹ́ lómi nígbà wọ́n bí wọ́n kó ìgbálẹ̀tì wọ́n nà wọ́n wì ná wọ́n torí pé tọ́bá tún wá kọ́wọ́n bà lọ mọ́ nígbà wọ́n tún bí mi òun dúdú ọfẹ́ ju edú lọ síbẹ̀síbẹ̀ náà ó tún kú Ọlọ́run wá fò ní mẹ́rìnlá lẹ̀ ìkẹ́kọ̀ọ́ wá sí kankan nu mẹ́rìnlá kí bò sí Ọlọ́run ohun gbogbo ló lè ṣe ohun gbogbo ló lè ṣe ẹ̀wí ni ohun gbogbo ló lè ṣe mo mà ohun gbogbo ló lè ṣe Ọlọ́run tá a gbọ́dọ̀ máa sìn ohun gbogbo ló lè ṣe. la ta'lamuna shay'an ẹgbàdùn gàdúrà lálẹ́ la ta'lamuna shay'an mọ̀ kankan jọ náà gbà mú yín jáde ń bẹ̀. wa ja'ala lakumus sam'a mo wá bùn yín létí mo ní ma fi gbọ́ tí ń bá ń lọ wala absara mo wá bùn yín lójú mo ní ma fi rìn tí ń bá ń ṣẹlẹ̀ wala af'ida mo wá bùn yín lọ́kàn mo ní ma rí nǹkan kó pamọ́ bẹ̀. qalilan ma tashkurun díẹ̀ nu yín náà ní dúpẹ́ fẹ́mi Ọlọ́run díẹ̀ nu yín náà ní dúpẹ́ fẹ́mi Ọlọ́run láti gbogbo ohun tí mo ṣe yìí Ọlọ́run àwa mọ̀ lóore o
Alhamdulillah. Ọlọ́run a dúpẹ́ fún ọ. Alhamdulillah. Ọlọ́run a dúpẹ́ fún ọ. Alhamdulillah. Ọlọ́run a dúpẹ́ fún ọ. Alhamdulillah.